أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. mo kí gbogbo olólùfẹ́ Ọlọ́run, mo kí jàmá mùsùlùmí olólùfẹ́ Ànábì Muhammad wípé àbáríkà jímọ̀ ọjọ́ ńlá tẹ̀ní mo bẹ̀ Ọlọ́run fúnra mi àtẹ̀yin náà wípé kó má fi ṣòpin èyí tá a kì lérílẹ̀, kó má fi ṣòpin èyí tá a kì nínú Islam, ká kì í kọ́pọ̀ bẹ́ẹ̀ nínú iman àti ihsan. Jàmá mùsùlùmí, ọ̀kan gbòógì nínú ìwà àtọ̀làjú tó yẹ kó wà lára ẹni tó bá lóhùn gbọ́ Ọlọ́run gbọ́ nígbàgbọ́ tó yè kooro, tó sì lóhùn gbà Ànábì Muhammad gbọ́, tó tún wá ń sáré tí ń gbìyànjú láti fi ìrìn àjò jọ tàwọn ẹni rere tó ti ṣáájú, òun ni ìròrí àtọ̀làjú ká ṣe ní tí kò yẹ, ká wá mọ̀ pé ní tá a ṣe yìí ò yẹ, ká sì tètè bẹ́sẹ̀ sẹ́yìn lérí ẹ̀, ká padà kúrò ńbẹ̀. Àbí ká sọ ọ̀rọ̀ kan kò yẹ wípé àwọn kì í sọ báyìí, kò yẹ kí n sọ bí mo ti sọ yìí, ká wá mọ̀ bóyá àwọn tàwa jí, àbí ká mọ̀ bóyá àwa náà la ronú látún rò lárí pé kò dẹ̀ yẹ kí n sọ báyìí o, ká wá tètè padà lórí ẹ̀, ká kéde wípé mi ò sọ bẹ́ẹ̀ mọ́, èyí tẹ́ rí tí mo sọ lẹ́ẹ̀kan wọn àṣìsọ ni, èyí tẹ́ rí tí mo ṣe lẹ́ẹ̀kan wọn àṣìṣe ni. Ọ̀làjú ńláńlá nínú ìmánì ni tí mo wá o, nínú ìyèkoro ìmánì ni tí mo wá. Ẹni tẹ́ bá rí táyà rẹ̀ bá ń já àti ṣerú ẹ̀, tí ń rò pé àbúwọn dẹni ẹ̀sìn, àbúwọn dẹni àná, àbúwọn di aláìmọ̀ ṣe, ojú aláìmọ̀ tí ń ṣe lára yóò máa fi wò wọn, ìmánì ni ò tí ì tó lára ẹ̀, nítorí wípé iyì àtàpọ́nlé ọjọba lọ́kàn rẹ̀ ju àti bá yọ́nú Ọlọ́run pàdé lọ. Gbogbo ẹni tẹ́ bá rí tó bá gbé Ọlọ́run sọ́ọ̀kan, tó gbé yọ́nú Ọlọ́run síwájú, tó tún wá gbé iná Ọlọ́run àti ìjìyà rẹ̀ sẹ́gbẹ̀ẹ́, tí ń wo pé òun ò fẹ́ jẹ ìyà, òun ò fẹ́ k'Ọlọ́run bá wọn wí, kò ní tóbi lójú rẹ̀ láti ṣe, kò ní jọ lójú rárá. Àwọn ànábì Ọlọ́run bí wọ́n ti tó, bọ́n ti kàǹkà tó, bọ́n ti jẹ́ ní àpọ́nlé tó, Ọlọ́run correct wọn, wọ́n sì yí padà kúrò ní position tán wà tẹ́lẹ̀ bọ́ sí position tó Ọlọ́run fẹ́ kàn bọ́ sí. Ẹ wò, kò sí nǹkan kan tó ṣe yàtọ̀ láàrin ànábì Adam àti Shaitan, ọ̀rọ̀ nípa retraction ni, repentance ni o. Àwọn méjèèjì wọ́n jọ ṣàṣìṣe, Ọlọ́run pa Shaitan láṣẹ, ó ṣàìgbọràn. Ọlọ́run pa ànábì Adam alayhi salatu wa salam láṣẹ, òun náà ṣàìgbọràn. Ẹnìkan nínú àwọn méjèèjì wá dẹni ẹ̀kọ́, ẹni ègbé, à ń ṣépè fún wa bá dákọ̀ Shaitan, àá fi èpè tẹ̀lókọ rẹ̀ lẹ́ẹ̀kan náà. Ẹnìkan sì dẹni àdúrà, bá dákọ̀ ànábì Adam alayhi salatu wa salam. Àwọn méjèèjì sì ni Ọlọ́run jọ pa láṣẹ tí wọn ò jọ gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu. Kí wá ló ṣe yàtọ̀ àwọn méjèèjì? Ẹnìkan retract, ẹnìkan repent, ẹnìkan sọ fọ́lọ́run pé má bínú, ẹnìkan yarí, ó ní mo ṣe náà ní wọ́n wá justification fún. Ó ní ana khayrun minhu khalaqtani min narin wa khalaqtahu min tin, èmi dájú òun lọ, ṣèbí inú náà ló ti dá mi, wọ́n justify mistake ẹ̀. Ẹnìkan juwọ́lẹ̀ lẹ́ẹ̀kan náà pé Ọlọ́run àṣìṣe mo ṣe yìí, fatalaqa Adamu min rabbihi kalimatin fataba alayhi innahu huwa tawwabur rahim. Ṣé ti rí pé ọ̀làjú ni significant difference tó wà láàrin ànábì Adam àti Shaitan náà ní ṣe ìyàtọ̀ láàrin ẹni tán pè sákìyèsí pé bó ti sọ yìí ọ̀dà, bó ti ṣe yìí ọ̀dà, tó wá takú, àtẹni tó gbà tó sì ṣàtúnṣe. Ẹnìkan ti dọmọ lẹ́yìn ànábì Adam, ẹnìkan ti dọmọ lẹ́yìn Shaitan. Kí kálukú ó máa gbé yẹ̀wò ní pé níbo ni wọ́n belong sí, lérí agídí tó ń lò nínú ọ̀rọ̀ ẹbí rẹ̀, láàrin àwọn ọ̀rẹ́ rẹ̀, níbi iṣẹ́ rẹ̀, íńtánì ó ṣàtúnṣe rẹ̀ tó ní ò ní ṣe. Ṣàtúnṣe yìí kó tó bọ́ kó tó lọ bọ́lọ̀. Tó bá ti ẹ̀rọ nǹkan míì ro àti bọ́lọ̀ pàdé. Mo fi ní ọ̀làjú ní kí wọ́n máa retract ọ̀rọ̀ rẹ̀. Ọlọ́làjú èèyàn ní sórí ìwọ tí wọ́n gbà bá sọ̀rọ̀ tó wá ń kó jẹ ní ẹ̀sìn ni ọ́, tó fojú pé èèyàn ti ṣẹ̀sìn tí yẹn bá ń kọ̀rọ̀ jẹ, ìyẹn ti di aláìmọ̀ ṣe, ìyẹn ti di aláìmọ̀ tí ń ṣe. Tó bá fi rú ojú bẹ́ẹ̀ wò, ó túmọ̀ ń pọ̀ làjú. Kódà àwọn tí ò ní gbàgbọ́ nínú ọjọ́ kan yìí, tí wọ́n ní gbàgbọ́ nínú Ọlọ́run, fọ̀dílà ni wọ́n kà á sí kí wọ́n máa tàrọ̀jà. Kò wá sí àwọn bẹ̀rẹ̀ láti rí àwọn sàhábà nàbì tó fi wá dórí gbogbo àwọn àfáà tí orúkọ wọn parẹ́ dè ní nínú Islam. Tẹ́mọ̀ ṣe bí wọ́n télọ̀ Ọlọ́run télọ̀ wọn mọ́ Islam, pé lókun ìgbà tí Islam bá ń ṣẹ́kù ọkọ̀ tí yóò ní parẹ́. Tá nàbì ò sì dá àwọn mọ̀ wọn ará nàbì sójú rí bí àwọn Malik, bí àwọn Abu Hanifa, tí wọ́n sorí eré pin. Gbogbo bí Islam bá ń dé ọkọ̀ tí wọ́n náà ń tẹ̀lé Islam débẹ̀ ni. Ẹnìkan ò lè lé wọn bá nínú ìyàtà pọ́nlé. Gbogbo wọn ni wọ́n retract ọ̀rọ̀ ọjọ́ tán bẹ láyé. Wọ́n ti sọ tán bákan yóò tún ní ìtúsọ bẹ́ẹ̀ mọ́. Èyí tí mo sọ tẹ́lẹ̀ yẹn àṣìsọ ni wọ́n declare ní publicly tí ò ní ṣe pé wọ́n lọ ń bẹ̀rẹ̀. Sayyidina Umar radiyallahu ta'ala anhu, òun ni khalifa aláṣẹ àgbà mùsùlùmí. Nígbà tó rí pé àwọn obìnrin owó igi ó bẹ̀rẹ̀ sí ní wọ́n gbówó lé
àwọn tálíkà ò rí ìyàwó fẹ́ èyí ṣe tí wò tí ì márì owó igi wọn ni agbára àwọn ò tí ì káyé tán táwọn àna ní kó wọn lọ wá wà ní ni Umaru bá bọ́ sí mímbàrí ànábì sallallahu alaihi wasallam nígbà tó jẹ́ khalifa láàrin gbogbo mùsùlùmí mọ́sálásí ó ní láti sin lọ owó igi ò gbọdọ̀ kọjá báyìí mọ́ obìnrin lásán obìnrin lọ́dá alákẹ́ obìnrin ní khalifa amirul mu'minin ó ní náà ó ní èyí ṣe tó fẹ́ fàálà sí nǹkan tọ́lọ́wọ́n ọba gbé tóbi ọlọ́run wa ataytum ihdahunna qintara ọlọ́run ní nígbà tẹ́ ẹ bá ti fún àwọn ìyàwó tẹ́ ẹ fẹ́ kọ̀ kalẹ̀ ẹ ti fún wọn ní kìntọ́ọ̀rù ní owó tó pọ̀ tá a dì sẹ́yìn ràkúnmí ńláńlá obìnrin yẹn ní Umar owó igi owó tó pọ̀ tá a dì sẹ́yìn ràkúnmí ńláńlá lọ́lọ́run fi describe ẹ̀ mọ́ límìtì ẹ̀ fún wa Umar sì bọ́ọ̀lẹ̀ lérí mímbàrí Umar ní mo agree pẹ̀lú ẹ̀ gbogbo èèyàn lọ́mọ kí ó jù mí lọ kullu nasi afqahu min Umar lẹ́ẹ̀kan náà ó withdraw decision rẹ̀ níbẹ̀ kò sọ pé wọ́ obìnrin yìí èmi khalifa tíyàn bá ti róòtọ́ kò juwọ́lẹ̀ fún wherever tó bá ti rí Umar ọmọ Khattabu yìí kan náà lọ́wọ́ yan Abu Musa al-Ash'ari ọ̀yàn ní gómìnà ní wọ́n fọ̀rọ̀ ránṣẹ́ sí ó ní wala yamna'annaka qada'un qadaytahu bil ams Abu Musa àsọtẹ́lẹ̀ mi rèé o gbogbo ìdájọ́ tó bá dá láàrin àwọn èèyàn tó ti dá ṣáájú raja'ta fihi nafsaka tó wá túnra rẹ̀ bí ó tuntun gbéyẹ̀wò wa hudita fihi li rushdika tọ́lọ̀ ń padà wá fọ̀nà mí mọ́ lérí ẹ pé èyí tẹ́ ọ dá tẹ́lẹ̀ yẹn ò correct o bó ṣe yẹ kọ́ mọ́ rí ni an turaji al-haqq má jẹ́ kí iyì kó kún ọ lójú má jẹ́ kí àpọ́nlé pípẹ́ wọn máa ní kọ́rọ̀ rẹ̀ jẹ wọn á ní pé tí òru dáadáa kó tó sọ tẹ́lẹ̀ ni má jẹ́ ó sí ọ láti padà síbi yìí torí ń pòun lóòótọ́ fa innal haqqa qadim torí òótọ́ ni ọmọ ṣáájú o fa innal haqqa la yutiluhu shay bọ́pẹ́ bọ́yá òótọ́ ni ọmọ lékè iyì ò lè gbé òótọ́ mọ́lẹ̀ òótọ́ ni ó gbé iyì mọ́lẹ̀ ìwọ tó bá fẹ́ kí iyì rí ọ last kápọn lè rí ọ last kó o continue láti mọ relevant tí ìgbà bá ń jẹ́ ìgbà lọ́ọ́ dì mọ́ òótọ́ torí òní mọ relevant lọ gbére. wa muraja'atul haqqi khayrun min at-tamadi 'ala al-batil. Sayyidina Umar ní kí ọmọ wà pẹ̀lú òótọ́ lórí ju kí ọmọ dì mọ́rọ̀ lọ. irú rẹ̀ bẹ́ẹ̀ tábà ní àmọ́ kàlátọ̀dọ̀ àwọn sàhábà ọ̀pọ̀ Abdullahi ọmọ Mas'ud radiyallahu ta'ala anhu wọ́n wá bí ń béèrè arákùnrin kan ṣẹ̀ṣẹ̀ márì ó fẹ́ obìnrin ọmọ kékeré kò wá tí ì bá láṣepọ̀ kò tí ì súnmọ́ kò ì wọlé tọ̀ ó wá bá ìyá ọmọ yẹn pàdé ló wá rí pé ìyá ọmọ yìí sì ní bá fẹ́ o ìyá ọmọ yìí dáa ju ọmọ yìí lọ ọkàn rẹ̀ wá fà mọ́ ìyá ọmọ ó sì bá ọmọ so igi àmọ́ kì í súnmọ́ wá bá Abdullahi ọmọ Mas'ud sàbí ànábì pé kí mo lè ṣé mo lè fẹ́ ìyá kí n switch kúrò lórí ọmọ Abdullahi ọmọ Mas'ud ní èmi ọmọ nínú ọ̀rọ̀ Ọlọ́run àbọ̀rọ̀ ànábì tó takò wò so halali ni o lè gbà tó tí ì súnmọ́ mọ́ o lè fẹ́ yà lọ́ba fún ní fatuwa bẹ́ẹ̀ lárákùnrin bá ń bá ṣáàní lọ ìgbà Abdullahi ọmọ Mas'ud wá dé Madina radiyallahu ta'ala anhu ó wá bá àwọn sàbí ànábì ẹ̀dẹ̀ rẹ̀ pàdé wọ́n bí wọ́n pé àwọn kan bí mi béèrè kan bí mo dẹ̀ ṣe dáa ní kílẹ̀ yìí náà rí sí gbogbo náà mistake ló ṣe o ọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ tó yanjú ní Al-Qur'ani ni pé wa ummahatu nisaikum àwọn ìyá ìyàwó yín ti dèwọ yín ó ní nígbà tí ò tí ì wá súnmọ́ nǹkan regardless ṣó súnmọ́ àbí ò súnmọ́ ṣe bí ìyá ìyàwó ni ó ti dèwọ eré ìyàwó láti lè kú eré ìyá láti lè kúrò bọ́ sérí ọmọ nígbà tá a bá ti súnmọ́ yà àmọ́ ọmọ asúnmọ́ o àsúnmọ́ o tó bá ti so igi rẹ̀ o lè dọ́dọ̀ ìyá rẹ̀ mọ́ bọ́lọ̀ ń ṣe lófin Al-Qur'an ni Abdullahi ọmọ Mas'ud wá padà lọ́lú tó ti ṣe fatuwa ìwọ̀n pé ẹ bá ń wá ọkùnrin yẹn wá ìgbà tí wọ́n padà wá ọkùnrin yẹn láwárí òun ti so igi pẹ̀lú ìyá ní ti ń bá sáà ní lọ pẹ̀lú ìyá ó ní mo ti fẹ̀yìn ìyá lélẹ̀ àti so igi àti dìyàwó àtọkọ ó ní àfikọ́ ọkọ̀ọ́lẹ̀ o marriage yẹn valid Ọlọ́run ṣe é léwọ̀ mo ti bi àwọn sàábì yòókù mi kò wòye pé yóò dìdójú tì fóun pé wọ́n ní àwọn sàábì yòókù rẹ̀ lọ́wọ́ à ń lọ bí ní wọ́n tó ẹ́ pé àti Mákà ló ti gba síláàmù ọ̀rọ̀ síláàmù yìí ṣojú rẹ̀ láti pilẹ̀ ṣó yẹ káwọn sàábì iṣẹ́ yòókù máa kó sí ọ lẹ́nu gbogbo wọn rántí rígísù ṣètọ́ ni mo gbé sáwà lọ́kàn àti awham nípa àwọn parẹ́ ọ̀dẹ ní àná ọ̀rọ̀ rí ò ní tà mọ́ létí àwọn èèyàn ó bí wọn níkà ọkún mọ́ wọn lóye ìṣe skọ́lá àwọn ènìyàn kìíní kan wàhámù lásán ni àwòhámù ṣètánì ni irú tó ṣe ṣètánì tó fi dolórí bí ó ṣe mọ wíṣpà rẹ̀ sáwà náà létí nù. Abdullahi ọmọ Mas'ud ṣọwá ti torí ẹ̀dẹ́ ní ànádé nílé ni ṣọwá ti torí ẹ̀dẹ́ ní ìgbàgbé. Imam Malik rahimahullahu ta'ala ó ní nínú tóun cherish jù lára àfa àwọn tó ń pè ní Hormuz tóun nífẹ̀ẹ́ rẹ̀ jù tó fa kóhun gbé síwájú kí àfáà tóhun fẹ́ jọ ní ó ní pé wa kana kathira ma yufti ar-rajul
gbogbo ìgbà tí ń bá ń ṣe fatuwa fáwọn èèyàn thumma yab'athu ilayhi ọ̀pọ̀ nígbà tó jẹ́ sí pé yóò ti ṣe fatuwa fáwọn èèyàn tán yóò tún wá ní ẹ dákun ẹ bá ń lépa ẹni tí mo dá lóhùn lánàá níjẹta ẹni tó wá bí mi béèrè òun ẹ dákun ẹ bá ń lépa rẹ̀ lọ ẹ bá ń pè é wá padà yab'athu ilayhi man yarudduhu hatta yukhbirahu bi ghayri ma aftahu yóò tún wá sọ sórí èyí tí mo sọ fún ọ tẹ́lẹ̀ nǹkan correct o èyí tí ó tún correct nísìnyí Abdulrahman ọmọ Hurmuz ṣọ́ wá parẹ́ a bá ń pìtàn aláàfáà àápàá nítàn mọ́ kò dẹ́ni ẹ̀sìn mò ń fi gbogbo yìí tí ń sọ ìṣẹ́ra mi lákin ṣé gbogbo ẹni tí bá ń gbọ́ mi tó jálá àfáà náà lákin àbí wọ́n tẹ̀ iṣẹ́ àfáà náà ọ̀rọ̀ tó o sì sọ àbí ṣe sí tó o ṣe tó ní mistake inú àti máa ṣe sọ́ọ̀rì mọ́mọ́ jẹ́ ọmọ nira ìmọ̀ gbẹ̀yìn ga sí ni wọ́n rò pé ó dẹni ẹ̀sìn ni wọ́n rò pé ó dẹni àná wàláhì ó tún máa lọ sókè sí i inna Allaha yuhibbu tawwabin ọlọ́run lòun nífẹ̀ẹ́ àwọn tó bá máa repent tó bá tiẹ̀ ní nǹkan míì tó gé níbẹ̀ tó tayọ ọ̀fẹ́ ọlọ́run ọba ó ti ju gbogbo nǹkan lọ idha sahha minkal wuddu fal kullu hayyinun tán bá ní gbogbo ayé hate rẹ àmọ́ Ọlọ́run nìkan fẹ́ràn rẹ wàláhì ó ti tó ọ ámbìlì ntà sí tọ́lọ́run bá nífẹ̀ẹ́ rú yóò sọ fáwọn màláìka pé mò ń nífẹ̀ẹ́ lágbájá ẹ má bá nífẹ̀ẹ́ àwọn màláìka náà wà fóun yẹn ránṣẹ́ sí ilẹ̀ ẹ̀yin èèyàn Ọlọ́run nífẹ̀ẹ́ tàmọ̀dọ́ ẹ má nífẹ̀ẹ́ ọkàn mọ́ rí páwọn èèyàn gbà tiẹ̀ àwọn èèyàn gbà tiẹ̀ nígbà tó ti lọ fíìsì ọ̀rọ̀ rẹ látòkè wá Imam Malik fún rẹ̀ náà tó bá ṣe fatuwa ó sàn fatuwa láì mọye tí ó dẹ̀ tún retract fatuwa rẹ̀ pé mi ò tún wí bẹ́ẹ̀ mọ́ ìmọ̀ mi ti lékún sí mo ti rí tí ì rí tẹ́lẹ̀ kò wá ní fọgbọ́ngbọ́n ṣe pé ìmọ̀ ní ò tí ì pé náà ló tó ń fọgbọ́ngbọ́n lábẹ́ àfi sá fún ìlú mọ́ sí yẹn làámọ́lẹ̀ mo ti wí báyìí tẹ́lẹ̀ ní tí mo wí yẹn correct èyí tí mo tún fẹ́ wí nísìnyí ìmọ̀ mi ṣẹ̀ṣẹ̀ débẹ̀ ni. wọ́n náà Imam Malik fatuwa rẹ̀ ni pé bá a bá ń ṣàlùwàlá tá a bá ṣe é débi ẹsẹ̀ tá a fẹ́ fọ ẹsẹ̀ àwọn ọmọka ẹsẹ̀ wa àwọn àlàfo tí ń bẹ láàrin ọmọka ẹsẹ̀ inú ẹsẹ̀ ló wà kì í sì tẹ ẹsẹ̀ nítorí náà ìta lọ́lọ́run ní àfọ̀ kò ní a máa tọwọ́ bọ nú máa tọwọ́ bọ kọ̀rọ̀ káàkiri fatuwa Malik ní pé tó o bá ti fọ ìta nìkan ó ti tó kò ṣe dandan kó ṣe takhlilul asabi àyìn máa wá tì ká bọnú kẹ ẹsẹ̀ mọ̀ tó ẹlòmíì ká rẹ̀ lẹ́pọ̀ kí ló nídìí àti tọwọ́ bọ bẹ̀ sí. ọmọ kéwù rẹ̀ Abdullahi ọmọ Wahab ọmọ kéwù ẹ̀ lérí ìjòkó tí ń kọ́yàn kéwù ní mọ́sálásí ànábì àfáàgbà tó jẹ́ star ńláńlá Imam Malik Abdullahi ọmọ Wahab ọwọ́ àná pé àfáàwà àmọ́ hadith ń bẹ tá a túrí tó ń látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ó sì narrate ìsinadù hadith yẹn fún un pé wọn náà ànábì sallallahu alaihi wasallam tí máa ń ṣàlọ́lá a máa ti àwọn ìka ọwọ́ rẹ̀ bọ́nú kẹsẹ̀ rẹ̀ kó mi lè dé gbogbo Imam Malik èmi kò mọ báyẹn tẹ́lẹ̀ hadith tó dẹ̀ kà yí dáa tó ẹ̀yìn èèyàn ọ̀rọ̀ ń bẹ mi tí Abdullahi ọmọ Wahab sọ yìí ó dẹ̀ change ó dẹ̀ retract lẹ́ẹ̀kan náà on spot látọ̀dọ̀ ọmọ kéwú ẹ̀ kò sọ pé ó ní lálùbáríkà èmi sọ̀rọ̀ ìwọ́n sọ mí ó ní lálùbáríkà ó ní soríire ó ní láti bọ̀ tán àti Abdullahi ọmọ Wahab àti Malik táwa lọ parẹ́ èèyàn ní ṣiṣẹ́ kí ó kọ́ mọ́ Abdullahi ọmọ Wahab àfáàgbà aládìsí ní láyé rẹ̀ rahimahumullahu jami'an ìmọ̀lẹ̀ wọn tún tàn sí kódà táwọn ẹlòmíì tún fi gbà wọ́n ní ìmámù òdodo náà gbogbo àwọn nǹkan tán ṣe yìí wọ́n á ń pè kí náà àfáà Islam ní Hasan ibn Ziyad al-Lu'lu'i òun tún wá ṣe èyí tó jọjú wọ́n ló ṣe fatuwa ó wá ṣe fatuwa ṣe ṣẹ̀yà máa ń tó ṣe ó wá yan nìkan ó sanwó fún tọ̀hún ní pé dákun wọn lóhùn rẹ̀ ga mọ́ bá ń pariwo káàkiri ìlú yìí ẹni tí mo dá fatuwa fún lánàá fatuwa tí mo dá fún rọ́ǹgì mọ́ bá ń pariwo káàkiri inú ìlú pé lágbájá tó wá béèrè ẹni tó wá béèrè lọ́wọ́ àfà Hasan ibn Ziyad al-Lu'lu'i tó wá béèrè lọ́wọ́ rẹ̀ nípa nǹkan báyìí lánàá in tí wọ́n dá fún rọ́ǹgì o èyí tó correct tó ní wọn ọdún tọ̀hún mọ̀ wọn sì mọ ibi tí ń gbé ó wá sanwó fẹ́ nìkan pé mọ́ bá ń pariwo káàkiri gbogbo ìgboro àti gbogbo ìletò wípé ẹni tó wá bí mi béèrè lánàá o n tí mo sọ fún rọ́ǹgì o torí yóò padà wá di ìbálẹ́jọ́ ńláńlá sí mi lọ́rùn yóò àlùkìyámọ̀ mo fẹ́ bọ́ ìwọ yẹn kúrò lọ́rùn kí n tó bọ́lọ́hun pàdé àwọn tó mọ̀ tún máa ti bọ́lọ́hun pàdé rè ó wá sanwó fún yẹn pé mọ́ bá ń pariwo káàkiri bí kíyàn ní ẹ bá ń lọ sérí rédíò ẹ bá ń lọ sérí tẹlifíṣàn ẹ wá bá ń lọ sí gbogbo newspaper ẹ bá ń kọ síbẹ̀ pé mo ṣe fatiwa dá o ìyí tó correct rèé o torí ẹni tó bá ti gbọ́ tànà kó lè gbọ́ corrected one. Al-Qadi Ahmad al-Khassaf òun náà ṣerú ẹ àwọn àfáà tó ṣerú ẹ pọ̀ Hakimun Naisaburi tó kọ Mustadrak àfáà àgbà aládìsí tó gbajúmọ̀ ọkọ tírà hadith akẹgbẹ́ rẹ̀ nínú ìmọ̀ hadith wọ́n pè ní Hafiz Abdulghani ibn Sa'id al-Azdi ó wá kọ tírà nígbà tí Hakimun Naisaburi kọ tírà Madkhal tírà náà sì wádìí sí wọn nínú ilm al-hadith àfáà yìí wá yọ wá kàn án mistake pọ̀ nínú tírà yìí
ó wá refute ẹ̀ òun náà kọ̀ míì ó wá kọ àwọn mistake Hakim nínú tírà yẹn ó wá highlight ẹ̀ síbẹ̀ ó wá fi tírà yẹn ránṣẹ́ sí ní pé wo èyí tí mo fi refute rẹ̀ ni àwọn tó sọ nínú madkhalu tí kò correct wọ́n ní Hakim Naysaburi Ibn Kathir pìtàn yá àfáà tó papọ̀ Hakim Naysaburi yóò wá gbé tírà tán fi correct ẹ̀ ó wá gbé yín wọ́n ń kà ní halkọ rẹ̀ fáwọn student rẹ̀ ní public ń kà ń pé àwọn nǹkan tí wọ́n sọ nípa mi ni yóò máa wá sọ pé eléyìí ọ̀tọ̀ ni mistake mo ṣe tòótọ́ àbí wọ́n ti correct mi yìí ọ̀tọ̀ ni mistake ń wá tún ṣàdúà fún àfáà tó correct ẹ̀ akẹgbẹ́ rẹ̀ náà ni o kódà àwọn tún ní Hakim Naysaburi jù lọ lọ́jọ́ orí ń tún wá ń ṣàdúà fún pé Ọlọ́run bá ń dúpẹ́ fún mistake mo ṣe ń bí tòótọ́ Ọlọ́run bá ń dúpẹ́ fún àti Hakim Naysaburi àtàfáà tó correct ẹ̀ ẹnì kankan dẹni ẹ̀ sínú gbogbo wọn. Al-Imam Abubakar ibn al-Arabi nínú Ahkamul Qur'an tafsiru yẹn ń ṣe tafsiri aya tọ́lọ̀ ti ní walladhina yuluna min nisa'ihim ó wá pìtàn kan ó ní àfa àwọn kan tí ń jẹ́ Muhammad bin Qasim al-Uthmani òun ló pàtàn yẹn fún ó ní ó pìtàn fún òun pé òun lọ kíw lọ́dọ̀ àfa kan tí ń jẹ́ Abul Fadl al-Jawhari òun wá dọ́dọ̀ rẹ̀ níjọ́ tó wọn kọ́kọ́ attend class lérò lọ́pọ̀ nínú mọ́ṣáláṣí ńláńlá Central Mosque ìlú ni wọ́n ti máa kọ́yàn kíw níbẹ̀ lòun dé nínú táàfà tóun jókòó ti àfà tóun gbọ́ dárúsù rẹ̀ nínú táàfà àkọ́kọ́ sọ níjọ́ náà tóun irú ọ̀rọ̀ òlélẹ́ yìí ní Abul Fadl al-Jawhari wọn ló sọ wípé Anabi sallallahu alayhi wa sallam ṣe ìlà ìyẹn dẹ̀ correct nítorí pé ní ìlàwù ní kọkùnrin ó kọ́kọ́ ó sọ wípé ìwọ ìyàwó mi ò ní bọ́ láṣepọ̀ ó ṣe wọ̀ fún mi kí n bọ́ láṣepọ̀ fóṣù kan lápèjúwe Anabi sallallahu alayhi wa sallam ṣe irú ẹ̀ tó tọ́ wọ́n tún ní Anabi kọ́yàwó wọn náà wọn pé àròyé wà ń bẹ díẹ̀ ẹja dojú ń bẹ yes ìyẹn correct àbí ká ní ìyẹn lè correct àmọ́ Anabi ṣe ziharu ní pé kọ́ sọ pé ìyàwó mi ti dè wọ̀ mi bí ìgbà pé màmá mi náà jẹ́ wọ̀ mi bí màmá mi ṣe jẹ́ sí mi ni ìyàwó mi jẹ́ sí mi yẹn ni pé forever mi ò ní súnmọ́ mọ́ forever mi ò ní fẹ́ yẹn lélẹ̀ mọ́ ziharu ni ó lọ Anabi ṣe ziharu Anabi ò ṣe ziharu òun wá tẹ̀lé lọ ilé ibi tí ń gbé nígbà táwọn èèyàn ń ra wọ́n ṣàwọn ohun àjòjì wo lélẹ́yìí kí lọ fẹ́ àwọn fẹ́ bá yín lọ́rọ̀ ní ó yá sọ mo fẹ́ kú jẹ́mi àti yín nìkan ó wá yọ̀ǹda gba àwọn yòókù tó wà ń bẹ̀ kí lọ fẹ́ sọ ẹ lànàbì ṣe ìlàwù kò sábúrú mbẹ ẹ correct ẹ lànàbì ṣe talak ìyẹn náà àmọ́ ẹ lànàbì ṣe zihar bọ́lọ̀ ṣe describe rẹ̀ nínú Qur'an wa innahum la yaquluna munkaran min al-qawli wa zura lọ́lọ́n pé ọ̀rọ̀ burúkú ní jẹ́ zihar Anabi ọ̀jẹ̀ sọ̀rọ̀ ẹ̀ zuru lọ́lọ́n pé Anabi ọ̀jẹ̀ jẹ́ rí èkì làfáà yẹn wá ní òótọ́ ni kò yóò bẹ́ẹ̀ ti tẹ́lẹ̀ o ní àfáà tó ń pè ní Abul Fadl al-Jawhari bó ti jáfa àgbà tó olówó akọ̀bálà ó gbé agbárí àfáà ọmọ kéwù rẹ̀ tó wá pè sákèsí ní sì ń kí ìṣeré ọmọ kéwù rẹ̀ o ṣeun Ọlọ́run bùn lálùbáríkà ó wá dijọ́ kejì nígbà tí wọ́n tún débi wọ́n ti kẹ́kọ̀ọ́ ẹni tí narrate tàn tí ń jọmọ kéwù ìyẹn Muhammad bin Qasim al-Uthmani ó lóun tètè dé ibi àwọn ti kẹ́kọ̀ọ́ ní mọ́ṣáláṣí nítorí kóun lè wà níwájú òun ọmọ ẹgbẹ́ bóun ṣe tètè débẹ̀ tó òun ọba àfa mbẹ́ òun bá sheikh àwọn ọmọ kéwù náà ti pọ̀ bìbà ní kété tóun débẹ̀ làáfà bá ní ẹni yéé sọmọ kéwù ẹjọ́ ọmọ bọ̀ lójú bá ń tì òun láàrin èrò pé òun yéé sọmọ kéwù bò àwọn èèyàn òkè àjòjì wo lélẹ́yìí táàfà wa àgbà ń pọ́n léyìí ní ẹ̀yin lẹ́ ń fojú ọmọ kéwù o òun ló tún mi ṣe lánàá ọ̀rọ̀ tí mo bá gbogbo yín sọ yín àyín lánàá ń pé báyìí Ànábì ṣe báyìí kò rí bẹ́ẹ̀ o ó wá tún rẹ̀ ṣe ní public yín tún wá ń sọ pé ẹni tó pè mí sákìyèsí tó tún mi ṣe ní báwọn àfáà wa àná bí wọ́n ti rí nù ẹ̀jẹ̀ àjọ wọn báwọn àfáà wèé nínà ń bẹ àwọn àfáà wèé nínà ń bẹ torí bẹ́ẹ̀ tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n retract rẹ̀ agbẹ́ni bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ àárín ìgbéraga kò sí bọ́lọ̀ nsọ̀rẹ́ o ìgbéraga kò gbé èèyàn débi tí yẹn lọ ìmọ̀ gbé èèyàn ṣubú ni a sì mọ̀ pa àyàn rẹ̀ nínú tàn èèyàn ní débi yẹn lọ sáfù tí yẹn ti bá rẹ̀ sáfù ṣètánì náà lọ́mọ tó wà mọ́ sáfù burúkú Ọlọ́run fọ̀ wá mọ́ kó fi wá sínú àwọn ẹni rẹ̀ àwọn àṣìṣe wa Ọlọ́run mọ́ ṣàforí ẹ̀jìn wa Islam yìí járí múdélé ìmánì járí múdélé já láṣẹ pé ń bẹ̀ já fi lọ́mọ lọ́wọ́ wala la hawla wala quwwata illa billah aqulu ma tasma'un wa astaghfirullaha li wa lakum wa li sa'iril muslimina min kulli dhanbin innahu huwal ghafurur rahim subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.